Africa Content TV. Rashida di Meji, ìkọ́ni Rashi, ní Houston, Texas. Ìyá tí ó ṣe é jí gbé, bẹ́ẹ̀ kọ́ máa tẹ́ǹtì ẹ̀. Ìyá ni ó ti lù wáyà mọ́ mi Rashida. Ọmọ mi Rashida tó. Ọmọ mi Rashida tó. Méjèèjì, ikọ̀ ìyá ọba mi, ikọ̀ àdúfẹ́ ẹ̀dẹ́ ọmọ mi Rashida tó mi. Ọmọ mi Rashida tó.
Oh, I tell you, if you want me, you'll be